ogun abẹ́lé orí kejìlélógójì lọ́jọ́ tí Benjamin Adekunle fìbínú wọ ìlú Owerri àwọn ọmọ Biafra sá dànù lójúkú bá fìbínú lé ọ̀gá àwọn sọ́jà lọ. Kò sẹ́ni tí yóò ṣe tí inú rẹ̀ kò ní dùn dáadáa. Inú àwọn ọmọ Ojukwu ń dùn, àwọn àgbààgbà Biafra pàápàá gbàlù wọ́n ń jó. Olórí orílẹ̀-èdè Biafra fúnra ẹ̀ Emeka Ojukwu kò sì lè pa ìdùnnú rẹ̀ mọ́ra. Òun náà ní kí wọ́n dá àríyá rẹpẹtẹ kalẹ̀ nílé ìjọba ní Umuahia. Wọn kò lè ṣe kí wọ́n má jó bẹ́ẹ̀. Àwọn sọ́jà Biafra ti fojú àwọn ọmọ ogun Nàìjíríà gbolẹ̀. Wọ́n lé wọn kúrò ní pápá tí wọ́n ti ń wa epo bẹntiróòlù lẹ́gbẹ́ma. Wọ́n sì lé wọn jìnnà sílùú Ògútà. Bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà ló ti gba gbogbo ibẹ̀ yẹn tẹ́lẹ̀ kó tó di pé àwọn ọmọ Biafra yìí tún gbà á lọ́wọ́ wọn. Ohun tó fa ìdí ijó rẹpẹtẹ náà rèé o. Ṣùgbọ́n èyí tó ń dùn mọ́ Ojukwu fúnra ẹ̀ nínú jù ni pé òun dójú ti Benjamin Adekunle, ẹni tó pẹ́ tó ti ń yọ òun lẹ́nu. Ṣùgbọ́n ọkùnrin Ojukwu yìí kò mọ̀ pé Adekunle tí wọ́n ń pè ní ọmọ ìyá àjẹ́ lójú ogun kò ṣeé mú lójijì bẹ́ẹ̀ yẹn. Nítorí bí wọ́n bá ti ń gé e lọ́wọ́ ni yóò máa bọ òrùka. Bí wọ́n bá sì ń lé e nínú igbá ni yóò máa bọ́ sínú àwo. Ojukwu kò mọ̀. Bẹ́ẹ̀ làwọn ọmọ Biafra ti sinmi sára. Wọ́n fẹ́ sinmi ogun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jà parí. Wọ́n fẹ́ farabalẹ̀ sílùú Ògútà àti agbègbè ẹ̀ kó tó tún di pé wọ́n múra ogun kankan. Àwọn kò sì mọ̀ pé Adekunle ti gbọ̀nà ẹ̀bùrú wọ̀lú. Wọn kò mọ̀ pé ó ti múra láti bá ibòmíì yọ sí wọn. Ògútà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kúrò lọ́wọ́ wọn ni wọ́n ń ṣọ́. Àwọn náà sì ti rò lọ́kàn ara wọn pé pẹ̀lú ohun táwọn fojú àwọn ọmọ ogun Nàìjíríà náà rí, ìwọ̀n ọ̀sẹ̀ 3 sí ọ̀sẹ̀ 4 àwọn ò tún ní gbúrò wọn nítorí yóò ṣòro fún wọn kí wọ́n tó tún sa ara wọn jọ. Bí àwọn ọmọ Biafra yìí pàápàá kò tilẹ̀ fẹ́ sinmi, ohun tí yóò jẹ́ kí wọ́n sinmi ti wà níbẹ̀. Wọn kò sì rí ọgbọ́n kankan dá sí yẹn. Gbogbo èèlò ogun, ọta àti ẹ̀tù táwọn ìjọba ilẹ̀ Faransé kó ránṣẹ́ sí wọn ni wọ́n ti lò tán. Kò sì jọ pé wọ́n lọ́ta púpọ̀ nílẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kò jọ pé olórí Biafra fúnra ẹ̀ lọ́ta ìbọn púpọ̀ tó tún lè fọ́n káàkiri fún àwọn tí wọ́n wà lójú ogun. Nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ Biafra yìí ti mọ̀ pé àwọn yóò lo àkókò ìsinmi yìí láti tún máa dúró de ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn ni. Ṣùgbọ́n ọkàn wọn balẹ̀ pé kò sí kinní kan táwọn yóò torí ẹ̀ máa lé ara àwọn léré pàápàá. Ṣebí àwọn ti kó gìrìgìrì bá àwọn ọmọ ogun Nàìjíríà. Adekunle fúnra ẹ̀ sì ti mọ̀ pé ọ̀gá làwọn. Kóun náà tó ráàyè kó àwọn ọmọ rẹ̀ jọ lẹ́ẹ̀kan sí i, àwọn yóò ti tún ní ọta ìbọn púpọ̀, àwọn yóò sì jọ náà tán bí owó ni. Gbogbo ohun táwọn ń rò yìí wọn kò rò ti Adekunle mọ́ o. Ohun táwọn rò pé Benjamin Adekunle yóò ṣe ni wọ́n ń rò yẹn. Nígbà tí wọ́n tilẹ̀ ti mọ̀ pé àwọn ti na ọkùnrin ọ̀gá àwọn sọ́jà Marine Commando náà bolẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí, nítorí bí àwọn ti ń ṣe tiwọn tí wọ́n jókòó sí Ògútà nì. Bẹ́ẹ̀ l'Adekunle ti tún kó àwọn sọ́jà míì tí wọ́n bá ọ̀nà Owerri lọ. Ìlú ńlá méjì náà ló kù ní gbogbo ilẹ̀ Ìgbò kí àwọn Adekunle gbà. Ó kù Owerri àti Umuahia. Umuahia gangan l'Ojukwu jókòó sí tó ti ń pàṣẹ ìjọba. Bí wọ́n bá sì ti gba àwọn ìlú méjèèjì yìí, a ṣe pé a pọn àwọn Biafra pin nìyẹn. Kò sí ìlú kankan tí wọn yóò máa ṣèjọba lé lórí mọ́. Ṣùgbọ́n kò sẹ́nì kankan ní gbogbo ilẹ̀ Biafra tó rò pé Adekunle yóò kọlu Owerri lásìkò náà. Wọ́n rò pé àwọn ti kàn lẹ́sẹ̀ méjèèjì tó fi ń rìn ni. Ṣùgbọ́n lọ́jọ́ kejì táwọn sọ́jà Biafra gba ìlú Ògútà, àwọn sọ́jà Adekunle míì yọ sọ́nà Owerri. Wọ́n sì ń sáré lọ lẹ́lẹ́lẹ́. Ọ̀nà abúlé kan tí wọ́n ń pè ní Awara ni wọ́n gbà. Wọn kò sì rí ìdádúró kankan tí wọ́n fi ń sáré lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìbọn, ọ̀pọ̀lọpọ̀ machine gun àtàwọn ọkọ̀ àyìnbọn lóríṣiríṣi ni wọ́n ń kó lọ. Bẹ́ẹ̀ làwọn sọ́jà tí wọ́n ṣáájú kò dúró ìbọn yínyìn. Bí wọ́n ti ń sáré lọ ni wọ́n yìn ìbọn. Ọ̀tọ̀ làwọn sọ́jà eléyìí o. Wọ́n kì í ṣe àwọn tí wọ́n jà ní Ògútà rárá. Wọ́n kì í ṣe àwọn táwọn ọmọ Biafra lé nílùú náà. Àwọn sọ́jà míì t'Adekunle ti kó pamọ́ síbì kan ni. Níwọ̀n ìgbà tó sì jẹ́ pé àwọn ọmọ ogun Biafra kò mọ̀ pé àwọn sọ́jà kan tún wà níbì kan bẹ́ẹ̀, wọn kò múra sílẹ̀ fún wọn rárá. Òjijì ní kinní ọ̀hún mú wọn. Àwọn sọ́jà Biafra kan wà tí wọ́n ń ṣọ́ ọ̀nà Awara
táwọn ọkọ̀ Adékúnlé ń gbà yìí, ṣùgbọ́n àwọn kò tó nǹkan, bẹ́ẹ̀ lọ́ta ìbọn wọn pàápàá kò tó kojú àwọn ọmọ ogun Adékúnlé yìí. Kí ẹran má jẹ lẹ́nìkan ni wọ́n fi wọ́n ṣe. Nígbà tí wọ́n sì ti gbìyànjú láti dá àwọn sọ́jà Nàìjíríà tí wọ́n ń bọ̀ náà dúró, tí wọ́n rí i pé àwọn ò tó bẹ́ẹ̀, àgàgà nígbà táwọn yẹn ti ṣínà ìbọn bò wọ́n tí wọ́n sì ti pa bíi dọ́sìn nìkan nínú wọn, kíá làwọn tó kù kán lùgbẹ́, wọn kò sì dúró nítòsí rárá. Eré gidi ni wọ́n ń bá lọ. Àwọn wọ̀nyí ni wọ́n sáré ránṣẹ́ sọ́gá àwọn sọ́jà pátápátá, tí wọ́n sì sọ fún un pé nǹkan ti dé o. Adékúnlé táwọn rò pé àwọn ti kán lẹ́sẹ̀ kan ti tún bá ibòmíì yọ sáwọn o. Ọ̀nà Owerri ló kù tó dojúkọ báyìí o, kí ọ̀gá àwọn sọ́jà náà tètè wá ọ̀nà táwọn yóò fi mú un so kó tó di pé ó bọ́ mọ́ àwọn lọ́wọ́ o. Ọ̀gá àwọn sọ́jà Biafra pátápátá wà lábúlé Obinse nítòsí Owerri. Òun fẹ́ lọ kí ọ̀gá àwọn sọ́jà fún gbogbo agbègbè náà, ọkùnrin kan tí wọ́n ń pè ní Nwajeyi. Ó fẹ́ kí ikú oríire tìlú Ògútà tí wọ́n gbà kúrò lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà lánàá. Ó sì fẹ́ kí wọ́n dáwọ́ ìdùnnú, káwọn sì ṣàdúrà pé irú èyí ni káwọn máa rí o, àwọn ò ní rí àìda kankan mọ́. Ṣùgbọ́n bó ti dé ọ̀dọ̀ ọkùnrin náà tí wọ́n sì ń kí ara wọn lọ́wọ́, kò tiẹ̀ tí ì jókòó rárá, nítorí níṣe ni wọ́n ń dàpárá tí wọ́n sì ń ròyìn bí àwọn ọmọ ogun Nàìjíríà ti ń sá lọ lójú ogun fúnra wọn nígbà tí ìyà ká wọn lára tán. Níbẹ̀ ni ọ̀gá ọlọ́pàá àdúgbò náà ti sáré wọlé tó sì sọ fún wọn pé wàhálà ti wà o. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá ọ̀hún làwọn sọ́jà tí wọ́n kó sọ́nà Awara rán wálé pé àwọn ọmọ ogun Nàìjíríà ti lé àwọn kúrò níbẹ̀ o, wọ́n sì ti ń kọjá bọ̀ lọ́nà Owerri, kí kálukú tètè mọ ohun tí yóò ṣe o. Ọ̀gá àwọn sọ́jà yìí, Alex Madiebu, gbójú òkè, ọ̀rọ̀ náà sì ká á láyà. Bẹ́ẹ̀ náà lólórí àwọn sọ́jà pátá fún gbogbo àdúgbò náà tó wá bá lálejò kò mọ bí wọn yóò ti ṣe rárá. Gbogbo àwọn sọ́jà wọn ló ti fọ́nká lẹ́yìn tí wọ́n ti jagun Ògútà tán lánàá òde. Gbogbo wọn ló ti rẹ̀, kò sì jọ pé wọ́n lè jagun kankan. Ṣùgbọ́n bí wọn ò tiẹ̀ tó ká tí kò sì rẹ̀ wọ́n pàápàá, kódà kí wọ́n lágbára láti jagun, kò sí ọta ìbọn tí wọn yóò lò ní wàrà ṣe ṣàbẹ́ẹ̀. Kò sì sí bí wọn yóò ti dá àwọn ọmọ ogun Nàìjíríà yìí dúró. Inú bí wọ́n sì fẹ́rẹ̀ lè máa ṣépè lé Adékúnlé. Wọ́n ní irú ọkùnrin burúkú wo rèé tí kò fi àwọn lọ́kàn balẹ̀ rárá. Bó bá sì jẹ́ pé wọ́n rí ọkùnrin náà nígbà náà ni wọn yóò ṣẹ́rí mọ́ ọ láyà pé kí àwọn kúkú jọ kú papọ̀ lẹ́ẹ̀kan ni. Ṣùgbọ́n wọn ò rí, àwọn sọ́jà ẹ̀ ni wọ́n ń da ìgboro rú fún wọn. Èyí tí à ń wí yìí ti pẹ́ jù. Àwọn sọ́jà Adékúnlé ti wọ ìlú Ohoba, wọ́n sì ń sáré lọ sí Awu àti Obinse nítòsí Owerri. Wọn kò sì rí ẹnì kankan tí yóò dá wọn dúró. Ohun tí ejò bá bá lọ́wọ́ ẹni náà ni a ó fi pa á. Nígbà táwọn ọmọ Biafra tí wọ́n ti ń rẹ́rìn-ín tí wọ́n sì ń yọ̀ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀, táwọn sọ́jà náà sì mọ̀ pé bí àwọn ọmọ Nàìjíríà bá gba Owerri yìí, wọn yóò tún padà wá bá àwọn ní Ògútà àti gbogbo ibi tí àwọn ti gbà kúrò lọ́wọ́ wọn tẹ́lẹ̀. Kíá ni wọ́n tún ṣòkòtò wọn bọ, wọ́n sì sọ pé àwọn yóò fẹ̀mí àwọn máa jagun náà lọ. Ìwọ̀nba ohun ìjà tó bá wà lọ́wọ́ àwọn tí àwọn bá rí àti gbogbo èyí tó bá wà nínú báráàkì tó yí àwọn po níbẹ̀ ni àwọn yóò ṣàjọ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣa gbogbo ẹ̀jọ́, wọ́n sì rán àwọn míì jáde pé kí wọ́n lọ máa bá àwọn wá ọta ìbọn káàkiri, kí wọ́n sì máa pariwo bí wọ́n ti ń lọ pé àwọn ọmọ Adékúnlé ti ń lọ sílùú Owerri o, kí oníkálukú jáde. Báyìí ni ìjà tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì lọ́nà Owerri. Àwọn ọmọ ogun Biafra kò fẹ́ kí ayọ̀ àwọn tètè di ìbànújẹ́ bẹ́ẹ̀. Wọ́n múra sí kinní ọ̀hún ju ti tẹ́lẹ̀ lọ. Bí wọ́n ti ń jà yìí, bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọn ń wá ọta ìbọn kiri tí wọ́n sì ń dá a jọ fún wọn. Èyí tó túbọ̀ fún ìjà náà lókun àti agbára díẹ̀ ní tàwọn sọ́jà òyìnbó ọmọ France kan tí àwọn náà ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n tún wá bá wọn dá sí i. Àwọn tí wọ́n wá ran àwọn ọmọ ojúkù yìí lọ́wọ́ ni, ṣùgbọ́n wọn kò tí ì mọ ojú ilẹ̀ dáadáa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ dé náà ni, èyí tí wọn ìbá sì fi mọ ojú ilẹ̀, ojú ogun ni wọ́n sáré rán wọn. Nígbà tí àwọn sọ́jà Adékúnlé wọ̀nyí túbọ̀ rí àwọn òyìnbó, inú bí wọn ṣù. Àwọn sọ́jà tí wọn kò sì tí ì ja ìjà kankan sàn án láti bí oṣù mẹ́ta kan sẹ́yìn, kókó leegun wọn le tí wọ́n ń ranjú bọ̀n, tí wọn kò sì ráàyè eré kankan rárá. Wọ́n fi gbogbo agbára wọn jagun náà lọ ni. Ohun tó fà á nìyẹn tó fi jẹ́ pé pẹ̀lú gbogbo agídí táwọn ọmọ ojúkù yìí ń ṣe àti ìrànlọ́wọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun tó wà láàárín wọn, nígbà tí ó fi di ọjọ́ kẹta tí ọ̀nà ti ń gbóná, àwọn ọmọ ogun Biafra yìí bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rìn. Iwájú ò ṣe é lọ fún wọn mọ́ rárá ni. Òun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rìn,
ó sì ti hàn pé wọ́n ń fẹ́ sá lọ fúnra wọn ni. ṣùgbọ́n bí àwọn tí ń fẹ̀yìn rìn nì bẹ́ẹ̀ làwọn ọmọ Adékúnlé ń gbàtọ̀ wọ́n ń lé wọn bíi pé kí wọ́n bá wọn ni, bí wọ́n bá sì bá wọn àwọn yóò kùn wọn bíi ẹran ni. àwọn ọmọ Ojukwu náà mọ èyí, ìyẹn ni wọn ò ṣe dúró rárá. nígbà tí wọ́n sì jàjà ríbi yí ojú padà sẹ́yìn, eré ni wọ́n bẹ́ sí, wọ́n sì ń sá lọ gidigidi. wọ́n sì sáré náà wọ inú igbó lọ. báyìí làwọn ọmọ ogun Adékúnlé wọ̀lú Òwèrì ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 1968 ni. àwọn aráàlú kò mọ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. àwọn ọmọ Biafra kò gba ojú wọn gbọ́ rárá, pàápàá àwọn tí wọ́n wà nílùú Òwèrì nígbà tí wọ́n gbọ́ pé àwọn ọmọ ogun Nàìjíríà ti wọlé. ọ̀rọ̀ dìbò lọ yà fún mi ni. àwọn tí wọ́n lè sálọ sálọ, àwọn táwọn sọ́jà sì kó wọn bọ́ sí ojú kan tí wọ́n sì fi àwọn sọ́jà Nàìjíríà míì máa ṣọ́ gbogbo wọn. kinní náà bá wọn lójijì ni, bí kì í bá ṣe pé ó bá wọn lójijì bẹ́ẹ̀ àwọn aráàlú ìbá ti jáde kúrò níbẹ̀ kí ogun náà tó ká wọn mọ́. wọn ìbá ti sá lọ, ọ̀nà wọn á ti yí kó tó di pé àwọn sọ́jà Adékúnlé dé bá wọn. àwọn ọmọ Biafra tí wọn kì í ṣe ará Òwèrì pàápàá tí wọ́n ń gbọ́ kinní náà kò lè gbàgbọ́. ohun tí wọ́n sì ń sọ ni pé kí ló dé tí wọn kò fi abúlé kékeré ìyẹn Ògùtà sílẹ̀ fáwọn ọmọ Nàìjíríà tí gbogbo wọn máa wá ṣọ́ ìlú Òwèrì. wọ́n ní Ògùtà tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ló jẹ́ kí wọ́n bínú tí wọ́n fi wá gba ìlú Òwèrì padà lọ́wọ́ wọn. inú bí Ojukwu pàápàá, ìbínú náà sì pọ̀ gidi. àwọn àgbààgbà Biafra jáde láti lọ sọ́dọ̀ Nwajeyi, olórí àwọn sọ́jà agbègbè náà. wọ́n lọ bá a níbi tí ìyẹn tún ṣẹ̀ṣẹ̀ kó olú iléeṣẹ́ rẹ̀ lọ, nítorí nígbà tí wàhálà ti bẹ̀rẹ̀ lówèrè ló ti kó jáde kúrò níbẹ̀. ó lóun kò lè dúró kí nǹkan má bàa bàjẹ́ pátápátá. bẹ́ẹ̀ lọkùnrin náà kó ọ́fíìsì rẹ̀ lọ sí Ata yìí làwọn àgbààgbà tó Ojukwu rán lọ bá a ti lọ bá a, bó tiẹ̀ jẹ́ pé wọn ò sọ pé Ojukwu ló rán àwọn wá. àwọn kan lọ ní tiwọn bíi àgbàlagbà ọmọ Biafra tí kò fẹ́ kí nǹkan bàjẹ́ ni. wọ́n ní àwọn wá bá olórí àwọn sọ́jà yìí kí àwọn mọ ohun tó fà á táwọn ọmọ Nàìjíríà fi gba Òwèrì lọ́wọ́ àwọn. inú bí Nwajeyi náà, ó sì fi ìbínú sọ̀rọ̀. ó ní kékeré làwọn ọmọ Biafra yìí sì rí o. bí kò bá sí ọta ìbọn tí kò sí ẹ̀tù, kí làwọn yóò fi jagun. ọkùnrin náà ṣàlàyé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ fún àwọn àgbààgbà tí wọ́n wá yìí. ó sọ fún wọn pé kì í ṣe pé àwọn kò lágbára bíi àwọn ọmọ Nàìjíríà tàbí pé ẹ̀rù wọn ń ba àwọn. ó ní bí wọ́n bá fẹ́ kí àwọn gba gbogbo ilẹ̀ Ìgbò táwọn sọ́jà Adékúnlé ti gbà yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn yóò gbà padà fún wọn. ṣùgbọ́n àfi kí wọ́n lọ sọ fún Ojukwu kó wá ọta ìbọn àti ẹ̀tù pẹ̀lú ìbọn ìgbàlódé fáwọn. bí bẹ́ẹ̀ kọ́, kì í ṣe Òwèrì nìkan làwọn Adékúnlé yóò gbà o, gbogbo àwọn ìlú tó kù ni. àwọn àgbààgbà yìí gbọ́ ọ̀rọ̀ yìí, ọkàn wọn dàrú pátápátá. wọ́n sì sáré padà lọ sọ́dọ̀ Ojukwu. ṣùgbọ́n kàkà kí Ojukwu gba ọ̀rọ̀ ọkùnrin náà yẹ̀wò, ó ní ọ̀rọ̀ tó sọ yìí ó sọ láti fi da omi tútù sọ́kàn àwọn aráàlú ni. ó ní kò yẹ kírú ẹ̀ jẹ́ ọ̀gá níbi tó wà yẹn, bí bẹ́ẹ̀ kọ́ yóò da gbogbo ìlú rú ni. Ojukwu bá fìbínú yọ ọ́ nípò náà, ó sì fi ẹlòmíì tí wọ́n ń pè ní Kálu sí i. àṣẹ tó pa fún Kálu ni pé kó gba ìlú Òwèrì padà fóun kíákíá láàrin ọjọ́ 3 péré. bí kò bá sì ti lè gba ìlú náà padà, kó kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí sọ́jà Biafra, kó lọ wáṣẹ́ míì ṣe. èyí tí à ń wí yìí ti pẹ́, òkìkí ti tún kàn ká gbogbo ìlú pé Ojukwu ti tán o, kò lọ́ta ìbọn kankan lọ́wọ́ mọ́. bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń gbèjà ẹ̀, pàápàá ìjọba ilẹ̀ France, tún bẹ̀rẹ̀ sí bá a wá ọta ìbọn àtàwọn ohun olóró míì tí yóò fi máa jà káàkiri. eré tí wọ́n sá délùú òyìnbó ìyẹn London nígbà tí wọn kò rí àwọn kinní náà nítòsí ló jẹ́ kí àṣírí ìjọba France náà tètè tú, tó sì hàn sí gbogbo ayé pé wọ́n ń bá Ojukwu wá nǹkan ìjà káàkiri lóòótọ́ ni. ṣùgbọ́n ẹ̀rù bà ìjọba France náà. bẹ́ẹ̀ ni jìnnìjìnnì dàbò wọ́n nígbà tí Benjamin Adekunle kéde pé bí òun ti ń sọ̀rọ̀ yìí o, ó di ọmọ ogun ilẹ̀ France 195 tí àwọn ti pa sójú ogun. ó ní bí wọ́n ti ń kú làwọn ń kà wọ́n, bẹ́ẹ̀ làwọn ń wo ìwé ìdánimọ̀ wọn wò tí àwọn sì ń rí i pé ọmọ Faransé ni gbogbo wọn. ìyẹn ni pé kì í ṣe ọta ìbọn nìkan ni France fi ń ran Ojukwu lọ́wọ́, wọ́n tún kó àwọn sọ́jà fún un. àmọ́ pẹ̀lú gbogbo bí wọ́n ti ń ṣe, kò jọ pé wọn yóò bọ́ nínú okùn tí Adékúnlé dẹ sílẹ̀ fún wọn yìí. eléyìí gan sí ní ìbẹ̀rù tó mú Ojukwu àtàwọn olórí Biafra gbogbo. ìlú Òwèrì tí àwọn Adékúnlé wà yìí kò dáa.
ohun tí wọ́n ń sọ fúnra wọn nìyẹn. bẹ́ẹ̀ òótọ́ ni ṣé nígbà táwọn ọmọ ogun rẹ̀ wà ní Ògùtà tí wọ́n ti lé wọn jáde bíi máìlì 15 ni wọn yóò tọ̀ kí wọ́n tó dé pápá ọkọ̀ òfurufú kan ṣoṣo tó kù fún wọn ní Biafra, ìyẹn pápá ọkọ̀ òfurufú Uli. bó bá sì jẹ́ Ẹgbẹ́mà níbi tí wọ́n ti ń wa epo bẹntiróòlù wọn tí wọ́n wà tẹ́lẹ̀ ni, ìyẹn bíi máìlì 6 sí pápá ọkọ̀ òfurufú Uli tí gbogbo Biafra ń lò yìí ni. ṣùgbọ́n Owerri tí wọ́n wà yìí bíi máìlì 3 péré ní sí pápá yìí. ó sì dájú pé bí àwọn ọmọ Adekunle bá gbéra lẹ́ẹ̀kan náà láàrin wákàtí 2 sí 3 ni wọn yóò gba pápá ọkọ̀ òfurufú yìí mọ́ àwọn ọmọ Biafra lọ́wọ́. bí èyí bá sì ṣẹlẹ̀ tójú kú bá nìyẹn o. òun náà sì mọ̀ bẹ́ẹ̀, ìyẹn ló ṣe pàṣẹ pé kí Kálù pé gbogbo àwọn ọmọ ogun Biafra níbi yòówù tí wọ́n bá wà kó sọ pé kí wọ́n máa bọ̀ nítòsí Owerri kí òun fúnra ẹ̀ sì darí gbogbo wọn. òun Ojukwu yóò wá ọta ìbọn púpọ̀ fún wọn, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gba ìlú náà padà fóun láàrin ọjọ́ 7. bẹ́ẹ̀ làwọn ọmọ Adekunle jókòó sílùú Owerri ní tiwọn tí wọ́n ń jayé ọba. gbogbo ariwo táwọn ọmọ Ojukwu yìí ń pa kò kàn wọ́n. wọ́n ní bí wọ́n bá fẹ́ jà kí wọ́n máa bọ̀ l'Owerri kí wọ́n yéé fẹnu halẹ̀ káàkiri. bẹ́ẹ̀ ni gbogbo ayé ń retí ohun tó fẹ́ ṣẹlẹ̀ l'Owerri láàrin ọjọ́ 7 péré. wọ́n fẹ́ mọ̀ bóyá Benjamin Adekunle ló lágbára ni o àbí Emeka Ojukwu. báwo lọ̀rọ̀ náà ṣe padà já sí? ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.